Alhamdulillah Rabbil alamin. Tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí mi on point pa tún ṣe wà. Topic méjì mo fẹ́ ṣe. Èèyàn kan béèrè lọ́wọ́ mi pé on point. Nǹkan ọmọkùnrin ó tírín ó gùn àmọ́ ó tírín. Kí ni báwo ló ṣe fẹ́ mọ ṣe? Àbí kí ló ń fẹ́ ṣe? Then number 2, èèyàn kan ní ìyàwó òun ó ní ìdí ńlá, báwo ni òun ṣe máa ṣe? So ẹ jẹ́ kí n ṣe nǹkan ọmọkùnrin tó tírín. Yes, ẹ jẹ́ kí n sọ yẹn nípa nǹkan ọmọkùnrin tó tírín. Nǹkan ọmọkùnrin tó tírín ó dẹ̀ níyàwó rẹ̀ ò complain. Má ṣe agbárí ìyàwó rẹ̀ sí. Má ṣe agbárí ìyàwó rẹ̀ sí. Ó lè má feel nǹkan tó feel. You understand? Ìfẹ́ ìgbà míì kò ṣe about size yẹ. Mo tún wá tún sọ fún yín, ìfẹ́ got nothing to do with size. Obìnrin bá nífẹ̀ẹ́, ó máa nífẹ̀ẹ́ ní àwọn ìfẹ́ alálùbáríkà. Ó máa nífẹ̀ẹ́ òun pẹ̀lú nǹkan ọmọkùnrin tó bá fún jẹ. Ìyàwó rẹ̀ ò complain mọ́ ṣojú rẹ̀ sí. Ìyàwó rẹ̀ ò complain mọ́ ṣojú rẹ̀ sí. Ìwọ tí ẹ̀ lucky, ó ní ogun, ó ní ó kàn tírín ni, mọ́ ṣojú rẹ̀ sí. Then mo wá fẹ́ fi àkókò yìí sọ fáwọn èèyàn obìnrin tẹ́ mọ́ ṣèmọ àwọn ọkùnrin. Bàbá yẹn kan ti pè mí rí. Ó tó bá yẹ pé òun ní oògùn kan ni òun fi na obìnrin yẹn. Mo rọ̀ ọ́, mo ní kó mọ̀ fi na kó filẹ̀. You understand? Ẹ sọ̀rọ̀ séèyàn bí pé kéèyàn yẹn lọ kú. Tẹ́ bá ṣe Ọlọ́run lè forgive yín o. Tẹ́ bá ṣe Ọlọ́run lè forgive yín. Bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ òdì sọ́mọ làkejì, ó wá lọ jẹ́ kó lọ parẹ́. Tó bá parẹ́, ìwọ ló mọ ibi tí wàá tiri tí wàá fi tọrọ àforíjì o. Ìwọ ló mọ ibi tí wàá tiri ọ̀pọ̀ Ọlọ́run kan ló ṣẹ̀ ń bẹ̀ yẹn, èèyàn ló ṣẹ̀. Èèyàn dẹ̀ ti parẹ́, ìwọ ló mọ ibi tí wàá tiri tí wàá fi tọrọ àforíjì. Ẹ ṣọ́ ẹnu yín, nǹkan tẹ́ lè produce, nǹkan tí ẹ lè wá solution sí. Ṣé bọ́n náà wá solution sí? Ẹ lè wá solution sí. So the best thing ni pé ẹ má jẹ́ kéèyàn lọ para wọn. Kíní kan lá nílò bá sí nǹkan lá kó get out ní, kó ṣe kíní kan jù ní, kíní kan ó fẹ́ yí abẹ́ ara rẹ̀ ni. Ó fẹ́ yí òbó ara rẹ̀ ni. So ẹ̀yin tèmi, màá ṣì sọ̀rọ̀ house lórí tiny yìí. Ìyàwó rẹ̀ ò complain mọ́ ṣojú rẹ̀ sí. Then number 2, ẹ máa ṣèfẹ́, ẹ máa ṣeré ìfẹ́. Ẹ máa ṣe fẹ́ instead tẹ́ máa ṣe kẹ́ máa tí kò bọ́ nígbàkigbà ìyẹn kọ́. Ẹ jọjọ máa ṣe fẹ́ oral tá à ń pè ní oral ìbálòpọ̀. Ẹ máa sábà ṣe oral. Obìnrin bá ti yó pẹ̀lú oral, ó care less pẹ̀lú size ẹ̀. Ìyẹn number 2. Then number 3, so yín máa make sure pé style tí wàá bá ṣe pẹ̀lú obìnrin jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ close. O lè wá size, ó lè jẹ́ pé tẹ́lẹ̀gbẹ́. Tẹ́sẹ̀ rẹ̀ bá ti close, tẹ́kẹ̀ obìnrin bá close, kò ní jẹ́ kí abẹ́ rẹ̀ kó fẹ̀. Ọmọ tó obìnrin bá látán, ó show gbogbo abẹ́ rẹ̀ bó ṣe wide sí, a tún wá fún ní wider form. Bẹ́ẹ̀ tí obìnrin bá close ẹsẹ̀ rẹ̀, ṣó yẹ wọ́n ní nǹkan tó tiny, bó wàá ṣe máa bá a sùn ní pé wàá jẹ́ kẹsẹ̀ rẹ̀ close. So you need to figure it out. Any style tó máa jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ close. Then again, o lè lo pillow. Any pillow tó wà fi guide bóyá ibi tán àbí bí abẹ́rẹ́ tó máa fún òbó rẹ̀ ní smaller size, smaller shape. So again, ẹ máa ṣeré pẹ̀lú àwọn toys. Àwọn toys oríṣiríṣi wà tó lè help ọkùnrin. Àwọn toys tó bá mọ̀ pé ò ní confident. Àwọn toys kan wà tó jẹ́ pé tó bá wọ̀ ó máa fún ẹ ní bigger shape. You understand? So then again, ẹ make sure pé ẹ nífẹ̀ẹ́ ara yín. Ìfẹ́ ni kókó. So yẹ ìfẹ́ ò ní kókó. So mo ti mention nísìnyí pé ìyàwó rẹ̀ kò gbọ́n, ọkàn rẹ̀ ò sí síbẹ̀. Wọ́n sì ọkàn ìyàwó rẹ̀ síbẹ̀. Ẹ máa ṣe oral ìbálòpọ̀. So yẹ yín. Then èyí tí mo ti mention tí mo ń wò sí, ó ní pé ẹ máa ṣe ẹlẹ́yìn. So yẹ yín, ẹlẹ́yìn. Tóbìnrin bá ti bend, ó dàbí pé ó ní tendency láti jẹ́ kí abẹ́ obìnrin kó close ẹsẹ̀ tẹ́lẹ̀yìn. Then ẹsẹ̀ máa mọ́ jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ kó wà aside. Keep it close to each other. Tó bá mọ̀ pé o ti wà comfortable, o lè look for nǹkan tá à ń pè ní toys tí wọn náà wà á wọ̀ tó máa jẹ́ kí gíìtì ẹ̀ kó tóbi. Then ẹ lo pillow. Ó lè má jẹ́ pillow, ó lè jẹ́ any other thing tí wàá fi jẹ́ tó bá ti fi support níbi abẹ́. Wàá rí pé ó máa fún ẹ ní smaller shape. So you need to figure it out. Then ìbálòpọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́, you understand? Ẹlẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ pé ó máa keep ẹsẹ̀ rẹ̀
close together, you figure it out. You figure it out. Àti mo ti comment náà nípa ẹ lè wo former video mi. Okay, lórí platform yìí. Pẹ̀lú àwọn tó ń ra apps. So yé yín. Àwa èmi mo ń tọ́jú erectile dysfunctions. Àwa discover pé lórí erectile dysfunctions tá ń tọ́jú yìí. Àwọn àgbo yẹn ó jẹ́ kí wọ́n nà sí, ó jẹ́ kí wọ́n fẹ̀ sí. And mi ò tí tọrọ permission ni, mi bá play voice note to man kan tó ní on point. Àwọn obìnrin máa ń fi òun ṣe yẹn nítorí pé nǹkan ọmọkùnrin òun tínrín. Wọ́n máa ń fi òun ṣe yẹn nítorí pé kò ń tínrín. Àmọ́ gbà tó òun bẹ̀rẹ̀ sí ní lo apps òun wá apps mi, òun wá bẹ̀rẹ̀, òun wá rí tremendous pé ó wá fẹ̀ sí. So yé yín, ó wá fẹ̀ sí. Is it going to be permanent? Money, yes, it's going to be permanent. Tó bá ti follow procedure, to follow, to twin low apps. Torí pé kí ni lórí procedure yìí, and no sugar, no milk, gbogbo magi wèrè tẹ́ ń jẹun, seasoning ni, and mix seasoning, please, seasoning, reduce here, reduce anything processed foods, reduce the milk, ẹ̀yin náà ṣe máa, jẹ vegetables, so yẹn ẹ máa ṣe workout, you understand, ẹ máa mu ọtí, ẹ máa mu cigar, because ó lè máa help ní kékeré bẹ̀ tó bá yọ máa shrink yín, and when you are shrinking, nǹkan ọmọkùnrin máa kéré sí ni. Yes, so ìwádìí so yẹn a ní kí ni ìpele mélòó ni nǹkan ọmọkùnrin pín sí, ìpele mélòó ni okó pín sí, mẹ́ta ló pín sí. Nínú ìwádìí ìkan wà tá à ń pè ní corpora cavernosa yẹn ó ní chamber tó ní tendency láti expand. Òun ló fà tó yẹ pé rí nísìn express flacidity, dẹ̀ express nǹkan ọmọkùnrin náà nítorí blood flow. Tí ara ọkùnrin tó bá ti dìde fún ìbá, tó bá ti wà arouse, ó ní blood flow ló máa rush sí okó. So ó máa rush sóko, á dẹ̀ máa jáde díẹ̀díẹ̀. That is to say, level tó ń rush wọnú ó pọ̀ ju èyí tó ń rush jáde lọ, in and out ni. Èyí tó ń rushing nígbà tí nǹkan ọmọkùnrin bá dìde, ó máa ń pọ̀ ju èyí tó ń cycle síta lọ. So yeah, but ìwọ tó jẹ́ pé nǹkan ọmọkùnrin ẹ kéré, kò sí expansion, possibility wà pé ẹ̀jẹ̀ tó ń rush wọlé fún ẹ nígbà ìbálòpọ̀ ó kéré ju èyí tó ń jáde lọ. So yeah, so tó bá wá mú apps yìí, ó máa tún fún ẹ ní increase ní blood flow nígbà ìbálòpọ̀, àbí tó bá continue pẹ̀lú apps yẹn, ó máa tóbi. Flaxseed yàtọ̀ sí ìgbà tí nǹkan ọmọkùnrin bá nà. So nígbà tí a bá wá ṣe ìbálòpọ̀ tán, so yí ẹ kára rẹ wálẹ̀, ó ní pé ẹ̀jẹ̀ ti finally ó máa move out of nǹkan ọmọkùnrin ẹ, ló fi máa padà wá sí flaccidity. Pẹ̀lú apps wa, even ẹ̀yin mi tó jẹ́ pé flaccidity yín gan ó terrible, ó tún máa help ẹ, because as at that time you may be suffering from one thing or to the other. Tí apps bá dẹ̀ ti dì pẹ̀lú ẹ̀, ó máa bẹ̀rẹ̀ sí ní normalize. Yes, ó ní tendency bẹ́ẹ̀. So ẹ̀yin tèmi, ẹ má kù síbẹ̀. Gbogbo ẹ sọ pé kò sí kinní kan, nǹkan tí wọ́n mọ̀ ni kò sóògùn, nǹkan tí wọ́n mọ̀ ni kò sọ. Èyí tó bá mọ̀ kò dákẹ́, èyí tó bá mọ̀ kò ṣe kí ni, kò dákẹ́. Wọ́n ní apps o, òun ló ń kọ́ sí kidney, apps ló ń kọ́ sí heart problem, ló ń kọ́ sí liver problem. Ní láàrin èmi àti ẹ, ṣé apps ló ń kọ́ sí liver problem? Apps tẹ́ gbé lọ sí ìlú òyìnbó, tẹ́ lọ ferment gbogbo gbèsè ayé rẹ̀. Ọkùnrin kan, ọkùnrin méjì, ọkùnrin mẹ́ta, wọn ò lo apps rí, gbogbo internal organ wọn sì ti ó ti finish. Internal organ wọn ti finish. Ní Nàìjíríà tá ti ń jẹ natural things kò worse bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin náà mọ̀ náà. Ẹ̀yin náà mọ̀. Èmi apps tèmi sọ, èmi ò sọ apps nínú capsule o, torí àwọn capsule mi ó lè jẹ́ plastic. Tí plastic bá wọ àyà yín, ṣó máa digest, ṣé kò ní lọ fọ́ọ̀mù greater wàhálà. Èmi sọ apps ní ti raw forms. Tó jẹ́ pé ẹ máa mú pẹ̀lú nǹkan gbígbóná. Nǹkan gbígbóná yẹn bá ti mú báyìí, èyí tẹ́ nídìí lára ló máa ṣiṣẹ́ lọ káàkiri. Èyí tẹ́ nídìí ẹ̀yà mọ́gbẹ́ ni, àbí at worst èyí olómi, ibo ló fẹ́ dì sí láyà yín, ibo ló fẹ́ dì sí láyà yín. In as much tó bá yẹ pé tẹ́ agún mu ni, wọ́n ti gún dáadáa, ó ti smoothing. Ẹ bá dẹ̀ ti fi omi gbóná lò, ẹ ti bù sínú ògì bẹ́ẹ̀, ó ti dissolve. Ẹ mọ́ parọ́ mọ́ apps mọ́ o, ẹ mọ́ parọ́ mọ́ apps mọ́ o. Ẹ jẹ́ ká rójú tú nǹkan tá à ń ṣe o. Ẹ mọ́ parọ́ mọ́ apps mọ́. Conspiracy ni mo rí sí, conspiracy theory. Kò ju ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ. Ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ tínrín,
follow gbogbo style tí mo sọ yìí. Otherwise pè mí on point by two. Ọlọ́run lè gbàkóso ẹ̀. Kí ni mo sọ? Ọlọ́run lè gbàkóso ẹ̀. Àwọn èèyàn ti rí yes àti rí success dáadáa bí mo ṣe sọ níwájú. This is on point by two, using my words for others. Ìwọ ẹ̀yin kan ló pé ń wá testimony like tó bá wò dáadáa nínú fídíò yìí ẹ rí àwọn very few ni o, very few. Àwọn yòókù back chat ni wọ́n. Back chat wọ́n fi fún wa ní success. Back chat wọ́n ti fún wa ní praises. Back chat wọ́n á pè mí on point. O ṣé o ilé rẹ ò ní dàrú. Yes èmi sọ̀rọ̀ yìí torí pé kí ni èèyàn kan sọ fún mi pé on point mọ́ dá wọn lóhùn jẹ́ kí wọ́n mọ doubt. Alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi rabbil alamin. Ọlọ́run ni ká dúpẹ́ fún. So yé yín èmi tí mo ṣe léyìn mi fi advice product o. Ibi ò fi advice product o. Even say ìwọ tí nǹkan ọmọkùnrin bá tírín o lè lọ sọ́dọ̀ ẹlòmíì kó lọ gba apps àbí kó follow bí mo ṣe sọ yìí. Then àwọn míì wà bí wọ́n ṣe máa ń help ara wọn. Wọ́n máa ń ṣe exercise tí mo sọ fún yín. Tẹ́ máa form ọwọ́ yín sí o the thumb àti fourth tó máa dàbí ẹni pé ẹ fẹ́ ṣe okay ẹ máa fi massaging bẹ̀ díẹ̀ so yín. This is on point by two, using my words for others. Bye for now.